Mo kí gbogbo olólùfẹ́ Dr. Lekan Salami tó ń gbọ́ àwọn iṣẹ́ tí mò ń fi sílẹ̀. Iṣẹ́ tí mo fi sílẹ̀ ń sìn tí mo sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọ́ ìjókòó, tá máa kó wéré ń jẹjẹ sí lẹ́nu, tá máa kó ọmọ rúlà sí lẹ́nu. Àwọn èèyàn kan tí ń béèrè ìbéèrè kan. Kí ni ìbéèrè náà ni pé wéré ń jẹjẹ mélòó? Wéré ń jẹjẹ yẹn kò níye ṣùgbọ́n kó má pọ̀ púpọ̀, kó jẹ́ nǹkan tó lè gba ẹnu ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ rúlà yẹn náà, òun náà kó má pọ̀ rẹpẹtẹ, nǹkan tó lè gba ẹnu ẹ̀. Bákan náà ni ẹyọ atare. Ṣùgbọ́n iṣẹ́ náà kò tí ì pé bí ṣe post ẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ rántí àwọn nǹkan kan ni. Ṣé rí tá bá ti ṣe tán, ẹ jẹ́ ká bu iyọ̀, ẹ jẹ́ ká bù sí ọ̀pọ̀lọ́ náà lẹ́nu. Tá bá ti bu iyọ̀ sí lẹ́nu, tá bá wá fẹ́ jó, a kọ́kọ́ mú ewé àbámọ́dá, a fi tẹ́lẹ̀ apẹ, àwa gbé ọ̀pọ̀lọ́ yẹn lé lórí, àwa jó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé a lè má fatare sí, a lè fatare sí, kò sí ìta ṣe ń bẹ̀ tí ò ṣiṣẹ́. Tá bá ti jó tán, gbẹ́rẹ́ yíká inú, inú ni mo pè, gbẹ́rẹ́ yíká inú. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń gbọ́, tẹ́ bá ṣe iṣẹ́ náà yóò máa jẹ́ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọba tó dáyé, ọba tó dọ̀run. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú wẹ̀lìwẹ̀lì òjò, yóò dára fún wa.